ọmọ wo ló ń ké yẹn fún lọ́mú ẹ gbé sí lẹ́nu náà màmá ṣàlàáfíà lábáyé ẹ jókòó ṣàlàáfíà lábáyé ẹ pẹ̀lẹ́ it is well with you. Wow, Aunty Ronke dà. Mo rí yín gbà tẹ́ ẹ dé ní ìsìn kí ni. Glory be to God. We bless God bless you, lovers, all over the world. God bless you, lovers. God bless you, lovers. Ẹ jẹ́ màmá kí àwọn èèyàn. Ẹ kí wọn kí àkàsán. Mo kí gbogbo ilé o. Mo kí kálukú o. Ẹ ṣé o, ẹ kúni o. Ẹ káàbọ̀ o. Ẹ ra o. Ilé ńkọ́ o. Àwọn èèyàn wa ńkọ́ o. Ẹ ṣé gan o. Ilé ńkọ́ o. Àwọn akọ́ o. Sister Ronke, ẹ jẹ́ dáhùn. Yóò dáhùn fún yín. Lovers all over the world, we are here this afternoon. Afternoon. So we are here this afternoon for the live interview of Mama Iyaibeji Omo Olorire. Glory be to God, great things He has done. Ogboninun ohun tí Ọlọ́run ti ṣe láyé mọ̀mọ́ yìí. Ẹ bá ń gbé ojú wọn dáadáa. Ojú màmá ń dán. Màmá yẹn fresh now. Màmá láwọn èèyàn fẹ́ rí ojú màmá ń fresh. Ojú wọn fresh. Ojú màmá ń fresh gan fún yàn fóònù ẹ̀. Please be fast. Ló ṣe yín. Sorry. Ṣé wàá rẹ̀ báyìí? To God be the glory. Màmá wà ń bí sábà ń gbé ojú wọn ká tó kí wọn. Màmá good afternoon. Káwọn èèyàn kí wọn. Ó yá kí àwọn tó wà lọ́nà ẹ juwọ́ sí wọn. Ẹ juwọ́ sí wọn. Olúwa wà pẹ̀lú yín o. Àánú Ọlọ́run yìí wà ká o. Orí ọ̀fẹ́ Ọlọ́run á dúró tì wá. Ògo Ọlọ́run á fara hàn. Ẹ ṣé gan ẹ kúṣẹ́ o. Kí nìdí tí a fi wà pẹ̀lú màmá ní màmá ẹ jókòó dáadáa. Kí nìdí why are we here with màmá? Ìdí ni pé a fẹ́ mọ kí ló kàn pẹ̀lú ohun tó ń ibi tí Ọlọ́run bá ṣe dé lórí ayé wọn. Ẹ jẹ́ á wo àyíká ilé. Ẹ jẹ́ á wo okay kí a tó wá àyíká ilé. Ẹ jẹ́ á bọ́ sójú ibi ká bọ́ sójú ibi tá à ń lọ gangan. Mi ò tiẹ̀ mọ tó kàn tá a sọ why inú tèmi gan dùn jù because ilé ètò tuntun sí lójú mi. Ó tuntun sí lójú mi. This house is becoming so fine. Ó tún mì mọ́. Ó ṣàtún tuntun sí ni màmá èmi náà kó bọ̀. Mo ti bẹ́ẹ̀ kó dé báyìí. Ẹ máa retí mi láìpẹ́. Ẹ bá àwọn ọmọ tí wọ́n pẹ̀lú màmá ẹ máa bá mi fún ọ bọ̀. Lovers ẹ bá ń wá nǹkan fún ọ̀dà ìkójókòó. Lovers all over the world. Kí la fẹ́ ṣe lẹ́nu ni pé because it's been a while tá ti wá sọ́dọ̀ màmá ọmọ wọn náà ní àti Ronke pẹ̀lú àwọn ọmọ náà wà níbí báyìí. So a fẹ́ mọ̀ iye èèyàn mélòó ló wà lọ́dọ̀ màmá orí ọjọ́ sí tọ́lọ̀ ń ṣe lórí ilé yìí mo fẹ́ kẹ́ ẹ tún ọpẹ́ rẹ̀ dùn orí ọjọ́ sí tí Ọlọ́run ṣe ẹ bá wọn gbé síwájú ẹ síwájú ni orí ọjọ́ sí tí Olúwa ṣe. Olúwa mo dúpẹ́ mo láyọ̀ mo yìn lógo Ọlọ́run ayérayé Ọlọ́run ẹ ṣé o torí oore látọ́ Ọlọ́run ṣe gbogbo wa kò sí ibi lórí ayé ẹnikẹ́ni ìdààmú ò ṣẹlẹ̀ ògo ìbànújẹ́ kò wọnú ayé wa orí ọ̀fẹ́ Ọlọ́run ó gbé wa ró a dúpẹ́ a wà láyọ̀ gbogbo wa la wà lálàáfíà inú mi dùn gan. Ó yá Aunty Ronke máa bọ̀ ọ̀rọ̀ ti kàn yín Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ o. Ògo ni fún Kristi ẹ bá ń bá wọn jà fọmọ yẹn. Now God bless you ẹ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí èmi á wà láàrin ẹ̀yin méjèèjì God bless you Aunty Ronke rè ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ohun tí Ọlọ́run ti fi ọwọ́ wọn ṣe fún màmá. Gbogbo àwọn áńgẹ́lì ènìyàn tọ́lọ́run dá tí ẹ wà pẹ̀lú wa tọ́rọ̀ wa ò sú tí ẹ wo ìwà àti ìṣe wa ẹ ṣé mo dúpẹ́ o iná ò ní tánwọ́ yín o lórúkọ Jésù bí ayé bá ń jáyé ìbànújẹ́ ò ní kángun sínú ilé ẹ máa wá wò ó àwọn ẹrù kan wà tí wọ́n máa ń dì kiri lórúkọ Jésù ẹrù téèyàn fi ń káwọ́ lérí sunkún kò ní yálé ẹnì kankan nítorí yí pé Àgbàlá Gabriel Foundation kò sú yín láti máa tì í lẹ́yìn nítorí yí pé kò rẹ̀ yín ẹ ò sinmi lórí Àgbàlá Gabriel Foundation
torí pé orí ọ̀fẹ́ Àgbàlá Gabriel Foundation làwa lèmi àti ìyá mi náà rí jẹ báyìí torí ẹ̀ ni mo ṣe ń gbàdúrà fún yín pé gbogbo ohun tó ń dùn yín nínú kò ní dùn yín lẹ́yìn lórúkọ Jésù ẹ ò wá ní kábàámọ̀ gbẹ̀yìn ayé yín wọn ò ní fẹ́ ru ẹnì kankan sọ̀kò sílé o ẹ ṣe àdúpẹ́ o. Thank you so much Aunty Ronke yóò dára fún yín màmá wà ń bí ẹ tún juwọ́ sáwọn èèyàn dáadáa. mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ juwọ́ sí wọn. àlàáfíà àárọ̀ ìtí mo ní màmá àárọ̀ ìtí mo ní a máa fẹ́ lọ kí màmá lára àwọn èèyàn ń bo a ti ń retí wọn mo ní wàá ẹ ti ń retí wọn ó tójọ́ mẹ́ta díẹ̀ tá a ti débí ó tójọ́ mẹ́ta díẹ̀ ṣùgbọ́n à ń rí yín ní church inú wa dẹ̀ ń dùn wá ìta fi wá bí àwa mọ kí ló kàn what next ẹ máa share ẹ torí àwọn èèyàn máa pè wọlé gan ní ọ̀sán yìí. Number 1 ẹ jẹ́ ń béèrè àwọn mélòó ló wà pẹ̀lú màmá báyìí. èmi náà ti kó wálé pátápátá. kí lẹ pè èmi náà ti kó wálé pátápátá. ẹ sọ̀rọ̀ dáadáa gbọ́. mo ti kó wálé pátápátá. ẹ sí lẹ́kọ̀ọ́ mọ́. sí lẹ́kọ̀ọ́ mọ́. Aunty Ronke láwọn ti wà ń bàdàn finally mi ìgbàgbọ́. èmi náà mọ̀ mò ń ṣeré ni. Aunty Ronke ó lè kó tọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì báyìí tẹ́tí ó lè so Aunty Ronke ti wà ní Ìbàdàn for the past àtìgbà tó ti sílé gan wọn lọ òkè wọn kàn lọ wọn lọ káwọn kankan wọn dẹ̀ padà wá sí Ìbàdàn mọ́rúwá yín ń kọ́. mo ti gbé wá Ìbàdàn. ẹ ti gbé wá sí Ìbàdàn sí Ìbàdàn ló wà ta ló ń bá yín gùn báyìí. mo ṣe ń wáyàn ni. ok ẹ ṣe ń wáyàn ni ẹ gbà mí kí n máa bá yín gun mọ́rúwá ṣùgbọ́n 3,000 lèmi máa deliver lọ́sẹ̀ ṣe é gbà èló lẹ́ka máa deliver. So to God be the glory. Aunty Ronke ti dé sí Ìbàdàn àtàwọn àti ọmọ wọn then àwọn nǹkan tí wọ́n ní wọ́n ti kó wá sí Ìbàdàn to the glory of God. Don't worry, to the glory of God. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó la fẹ́ fi mọ̀ kí ló ń ṣẹlẹ̀ báyìí gangan. Now ẹ̀yin wà Ìbàdàn báyìí lọ́dọ̀ màmá ń bí báyìí ṣé bẹ́ẹ̀ ni? Àwọn wo ló tún wà lọ́dọ̀ wọn? Àwọn ọmọ tèmi mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta. Àti ọmọ ẹ̀gbọ́n mi kan. Àtọmọ ẹ̀gbọ́n yín kan. Níbo náà wà ẹ jẹ́ ká rí wọn? Àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta dà. Ó yá. Báyìí ẹ wá lè sún àga sẹ́yìn torí láìfù ti bẹ̀rẹ̀. Ó yá. Ó lè máa bọ̀ bẹ́yẹn máa. Lọ́jọ́ mọ́sọ́lọ́pọ̀ àǹtí. Ó sì fẹ́ wọkọ ní aago 6 alẹ́. Ó yá máa bọ̀. Màmá rẹ̀ mọ́mọ́. Màmá rẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀. Aunty Ronke rèé. Sọ́mọ yín ni. Ìwọ wá náà. Ṣé first born yín ni? Wow. Wàá rògbòlò. What's your name? Ó jọ màmá ẹ̀. Abẹ́rẹ́ pé sójú ọmọ jọ màmá ẹ̀. Mọ́mí ẹ̀ ló jọ. Kò ní ìdíkẹ́ sọ pé ṣé àwọn náà bí. Ó yá dìde. Ẹ̀yà bí a máa yẹ ẹ gbàdúrà fún. Ó gbọ́dọ̀ rògbòlò. Ọmọ yìí wà pẹ̀lú yín báyìí. 1. Ó yá number 2 dà. Number 2 rèé. Òun náà wà pẹ̀lú wọn. Number 3 dà. Number 3 rèé. Fine. Bá ń gbé sókè wá gbé sáà àǹtí ìwọ gbà ìbábúrò rẹ ni ó yá gbàjọ. Àǹtí what's your name? Mary lórúkọ yín bọ̀dá kí lórúkọ yín? Túnjí Mary Túnjí ìwọ ń bọ́mọ mi jẹ́ orúkọ àtìyàwó mi kò sí wàhálà. Túnjí eléǹgọ́ Ṣìndára Ọlọ́run Ṣìndára gold ó túmọ̀ sí pé Ọlọ́run sì dára ìbẹ́ta lẹ́ẹ̀mẹ́ta fún mọ́mí yín. Ṣìndára ó yá Ọlọ́run dára ìlú yìí mú àṣírí àti mọ́tò fine. Now wọ́n ti wà ń bí ṣé ọ̀dọ̀ màmá ni everybody wà báyìí. Bóòlù àǹtí ṣe jẹ́ ó yá come báwo ló ṣe jẹ́ máa bọ̀ come. Second born ẹ̀gbọ́n yín tó kú second born. A fẹ́ jẹ́ kí a mọ̀ bó ṣe ń lọ pẹ̀lú màmá ìbejì. Olúwa dùn mí nínú. Inú mi dùn pé àtilẹ̀ láti bẹ̀rẹ̀ náà àjọ wà ń bẹ̀ náà ni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Kò sóhunkóhun tá a fi pamọ́ fún yín. We have nothing to hide from you. We have nothing to keep. Láṣìírí ẹ̀ka pé ilé ìlàfẹ́ jí ẹ̀ mọ̀. No. Kí Ọlọ́run má gba ọ̀tá láàyè lórí ayé wa. Now, màmá rẹ̀ Aunty Ronke ti wà Ìbàdàn. Bó ni ṣọ́ọ̀bù màmá tá a ṣí? Ẹ ń tajà. Ọjà wà. Fine. Màmá ní ọjà àwọn ń lọ. Ibi tá ń lọ rèé ká tó máa pè wọlé.
torá a máa gba kọ́ ọ̀gán tó pọ̀ kí n tó fi nọ́mbà tá a mọ̀ pò wọlé síta ní sùúrù ẹ mọ́ tí mọ̀ pè báyìí kí n tó fi nọ́mbà yẹn síta màmá ti ń ta ọjà màmá ti sẹ́ẹ̀tì báyìí ilé ti wà ọjà ti wà màmá kí ló tún kù kò sí wàhálà mọ́ à ń sọ̀rọ̀ pé àwọn èèyàn ó ra ayọ́kẹ́lẹ́ kan fún yín pé mọ̀ á mọ̀ gbé yín lọ gbọ̀ gbé yín lọ ṣé bẹ́ẹ̀ ni tán bá ní kí ló kù lọ́rọ̀ mọ̀mọ́ báyìí káà ni káà tó lé ńlẹ̀ káà tí ó yé yín báwọn ibi tá à ń tiẹ̀ kọ́kọ́ ń lọ́kọ́ nìyẹn ibi tá à ń lọ rèé á lọ́jọ́ ẹ̀yẹ láyé a dẹ̀ máa rí àánú gbà ọ̀rọ̀ màmá yanjú pẹ̀lú ṣọ́ọ̀bù now ìdùnnú màmá ni pé ọmọ wọn wà pẹ̀lú wọn lóòdó a gbàgbọ́ pé ọlọ́run ó ṣe ìrìn àjò àǹtí Ronke dáadáa ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ wọn yóò sì múnú wọn dùn ṣùgbọ́n lọ́wọ́ tí wọ́n wà yìí bí wọ́n ṣe wà pẹ̀lú màmá kí ló fẹ́ ṣẹlẹ̀ mo béèrè pé ṣé ẹ ti gbé mọ́rúwá yín wá sílé ẹni ẹ ti gbé wá sí Ìbàdàn ẹ ti gbé wá sí Ìbàdàn òkè ṣóò ni wọ́n páàkì sí ibi church bẹ́ẹ̀ níbi church ibi church wa ni wọ́n páàkì ẹ̀ sí wọ́n dá nǹkan bò sílẹ̀ pé ìwà mọ́rúwá yìí máa ja ayé orí ẹ̀ náà à ń bọ̀ wá bá ọ. now kí ló fẹ́ ṣẹlẹ̀ ni pé àǹtí Ronke rèé wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ she has 3 children wọn kì í ka ọmọ fọlọ́mọ gbogbo èèyàn abiyamọ táyì náà bímọ Ọlọ́run bá yín wo ọmọ yín ṣẹ́ẹ̀rẹ́ rámi ṣe ẹ̀ ní sọmọ nù. now she has 3 children ọmọ ẹ̀gbọ́n wọn dẹ̀ tún rèé ó jẹ́ 4 èmi àmọ́ sọ pé ọmọ 4 ni wọ́n ní tó rọ́mọ ẹ̀gbọ́n wọn ọmọ wọn náà ni méjì ni wọ́n kú méjì ṣọ́ọ̀tù tó wà ní. wọ́n insist wọn wá àwọn wọ́n ṣe request lọ́wọ́ mi. wọ́n request pé kẹ́ ẹ máa fáwọn ní nǹkan. ó ti dà. now ibi àwọn 4 ló wà lọ́dọ̀ àǹtí Ronke tí àǹtí Ronke dẹ̀ wà lọ́dọ̀ màmá wọn. ṣé mọ̀ pé tí ọwọ́ àǹtí Ronke yìí tí ò bá ṣiṣẹ́ ṣé mọ̀ pé tí ọwọ́ ò bá ṣiṣẹ́ ṣé mọ̀ pé ẹni bẹ́ẹ̀ á tọrọ ẹni tí ò ṣiṣẹ́ kò ní í jẹun. ọjà mélòó la ṣe fún màmá ọjà tí màmá ò fi máa maintain ni àwa fẹ́ torí màá pe nọ́mbà jáde láàárọ̀ yìí màá pe nọ́mbà jáde láàárọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀lẹ́ a máa jókòó láìpẹ́ yìí but a fẹ́ sọ àǹtí Ronke ti wà ń bàdàn wọ́n ti wà ń bàdàn ìgbà yìí tẹ̀ ní kán dúró ti màmá fine wọ́n ti wà ń bàdàn and I know pé àwọn èèyàn fẹ́ dìde láti support àǹtí yìí torí pé ẹni kan dúró sí Ìbàdàn Ọlọ́run gbọ́ wọ́n ti dúró wọn ṣekúṣe yẹ pé àbáwọn ọmọ lọ́wọ́ no wọ́n ti wà ń bàdàn in fact wọ́n ń wá church pẹ̀lú àtàwọn ọmọ wọn now kí la fẹ́ ṣe àǹtí ṣèṣe network àǹtí yìí wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ kíláàsì wo ni wọ́n wà SS2 ló wà dádì ẹ̀ ńkọ́ dádì ẹ̀ wà bọ̀dá ẹ̀ ńkọ́ bàbá kan ni wọ́n. ọkọ mi tó fẹ́ mi ní ṣùlọ́kà. ok tó fẹ́ mi ní ṣùlọ́kà gan ti kú ok fine fine kí la fẹ́ ṣe báyìí ni pé báwo ni wọ́n ṣe máa gbé pẹ̀lú màmá nìbàdàn tó dẹ̀ ilé ti wà yàrá wà láti sùn omi wà gbogbo ẹ̀ jẹ́ńtọ̀ ṣọ́ọ̀bù but àǹtí Ronke gangan ẹ̀jẹ̀ bèrè kílẹ̀ yín gangan fẹ́ ṣe ẹnu ẹni ní àfihàn kọ̀mẹ́yì ó yá kílẹ̀ yín gangan fẹ́ ṣe. ẹ ṣé mo dúpẹ́. God bless you. náà ò ní tọwọ́ yín. Amen. Ó wù mí kémi náà ní ṣọ́ọ̀pù tèmi tí màmá jí lọ láàárọ̀ tí màmá dé nírọ̀lẹ́. wọ́n ló wu àwọn káwọn náà ní ṣọ́ọ̀bù tàwọn táwọn mọ jí lọ láàárọ̀ àti dé lálẹ́ à ń gbọ́ yín mà. tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ eléyìí á jẹ́ kí n lè máa mójútó ìyá mi bó ṣe tó àti bó ṣe yẹ mo mọ̀ pé kí n tó kúrò nílé láàárọ̀ màá ti mọ̀ pé màá tọ́jú ẹ̀ so màá ti rẹ́dì alẹ́ fún un láti lè take care ẹ̀ kó tó sùn so ó wu èmi náà láti jẹ́ dílà àwọn soft drink nǹkan yẹn kémi náà ti kí n máa tà ó ṣe tọrọ ni ó ṣe kọ́bọ̀ ni á ṣà máa lé sí tí màmá fi sọ̀pọ́ọ̀tì àwọn ọmọ mi so èyí ni nǹkan tí mo lọ́kàn mi tó wù mí láti ṣe. Lovers all over the world ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àti Ronke yìí wọ́n ló wu àwọn káwọn máa ṣiṣẹ́ wọ́n ló wu àwọn káwọn máa ṣiṣẹ́ kí àwọn máa kí lẹ́lẹ́ máa tà. kí n máa ṣe dílà àwọn soft drink. kí ẹ máa ṣe dílà soft drink n tó wẹ̀ yín nìkan máa ṣe nìyẹn níbo lẹ wá ti fẹ́ máa ṣe mà níbo lẹ fẹ́ máa ṣe níbo lẹ fẹ́ máa tà á. mo máa gba ṣọ́ọ̀bù síta. ẹ fẹ́ gba ṣọ́ọ̀bù síta ṣé ẹ ti rí ṣọ́ọ̀bù tẹ fẹ́ gbà síta. mo ti rí ṣọ́ọ̀bù. ẹ ti rí ṣọ́ọ̀bù tẹ fẹ́ gbà síta. ó dáa àwọn èèyàn fẹ́ pè wọlé láìpẹ́ yìí
lovers all over the world. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọmọ yìí ṣé nínú Ọlọ́run àṣeyanu ṣé nínú ọjà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa tà yín náà làwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò ti máa lọ school. Ẹ jẹ́ n béèrè kíláàsì wo ni wọ́n wà? Mo fẹ́ ṣe WAEC. O fẹ́ ṣe WAEC kékeré ni? SS3. WAEC SS3 fine bọ̀dá ìdá kíláàsì wo ni wọ́n wà? JS1 àǹtí kíláàsì wo ló wà? Ó ń kọ́ṣẹ́ ni ṣó ti bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ ń bẹ̀? Kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ wo ló ń kọ́? Tailor ló ń kọ́ kò dẹ̀ tí ì bẹ̀rẹ̀ ń bí. Ọmọ ìkọ́ṣẹ́ òun náà ti wọ school. Ó ṣẹ̀fẹ̀ wọ school ni a máa rí àánú gbà ó dẹ̀ máa dára fún wa. Kì í ṣe pé láti rely family issue lórí àwa tá à ń wò ó ṣùgbọ́n láti jẹ́ ká mọ̀ it is not to depend or not to rely on everyone watching us prayer family to today no but to make us to carry us along what is going on in this family what is happening issues to one family láti carry wa on ọ̀rọ̀ ní àtìró ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí wọ́n láwọn fẹ́ máa ta ọjà then àwọn ọmọ yìí náà wọ́n máa lọ school so that tí àǹtí Ronke bá bẹ̀rẹ̀ jà títà wọ́n á máa kẹ́tà fún àwọn ọmọ wọn màmá náà wọ́n á máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo àdé máa lọ ẹ̀yin tẹ́ fẹ́ pè lórí issue yìí tẹ́ fẹ́ pè lórí níta ọ̀ra mẹ́nu léyìí ẹ máa pè àti WhatsApp àti normal call sórí 07054900751 ẹ jẹ́ jókòó ti màmá ó yá ẹ̀yin náà jókòó tó ra yín bẹ̀ yẹn ẹ kàn jókòó pé níbì kan ẹ lè jókòó anywhere so God bless you lovers God bless you lovers you want to call in ẹ fẹ́ pè wọlé torí màá pè ẹ̀yin tẹ́ bá fẹ́ ran àǹtí Ronke lọ́wọ́ lórí n tó fẹ́ ṣe and ẹ̀yin tẹ́ fẹ́ support jíjẹ mímu màmá náà èmi ni màá drop number ẹ̀dọ́ ṣé màmá ti ní number tó ti ní fóònù tó ń lò wọ́n ní fóònù tó ń lò ó wá dà ṣé wọ́n ní fóònù tó ń lò mi ń gbọ́ ó yìí ń sọ̀rọ̀ ó sì ń sọ̀rọ̀ kò yé mi wọ́n ló sì ń sọ̀rọ̀ so now after program yìí màá pe nọ́mbà tiwọn ṣùgbọ́n for now okay mo ti ń ka kọ́mẹ́ǹtì ń bí àwọn èèyàn kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn pé káwọn ọmọ yẹn padà sí school àǹtí kíláàsì olúwa tó fi jáde tó fi kúrò ní school JS1 ló wà tó fi kúrò ní school ẹ gbé síbí àwọn èèyàn ní àwáì tí kò ní padà sí school ó yẹ ẹja máa pọ̀lé ẹgbẹ́ fóònù wá síbí báyìí ni ẹgbẹ́ fóònù wá bí báyìí ni ta ló wà pẹ̀lú fóònù yẹn ẹgbẹ́ ọ̀sẹ̀ táwọn yẹn ti ń pè wọlé mo ti ń gbà kọ́ mi hello sórí ètò lẹ́wà ẹjọ́ tó bá ti fẹ́ pè pápápá gbé síbí pápápá ẹ máa bá wa tètè sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan torí èrò máa pọ̀ hello kí lè yes ma à ń gbọ́ yín. ok fún prayer ok ma ẹ wà lórí ètò ma ó yá 07054900751 07054 hello sórí ètò lẹ́wà ma yes ma ń gbọ́ yín láàrin àbọ̀ ìṣẹ́jú ẹjọ́ àmọ́ ma. Bẹ́ẹ̀ni. Ok, ṣé n tẹ́ ìsọ́ni pé kán máa ta provision àbí kán máa ta provision? O náà ni drink ó ṣe súnmọ́ mi dáadáa. Ok, fine. Ó máa ń ta ẹ̀wọ̀ down. Ok, ẹ ṣé mà. God bless you ma. Ẹ ṣé mọ́mì. Ẹ ṣé mà. Yes ma. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Ó yá à ń gbọ́ yín mà. Ẹ jẹ́ kọ́mọ yẹn padà sí school. Ok ma. Ẹ ṣé mà. Ok ma, please ẹ jọ̀ọ́ please ṣé wọ́n mọ̀ tá à ń ṣe ń bí ni.
ó yá o ẹ máa pè wọlé hello ẹ máa gbọ́ ilé lọ kàn súnmọ́ bí hello à ń gbọ́ yín mà. hello ṣé ròtò lẹ́wà. à ń gbọ́ yín mọ́mí o. àbí ó sọ pé òun ò lọ sí school ló ṣe fẹ́ kọ́ṣẹ́ ni. ǹgbọ́n wọn ní tí ò lọ skul ló fẹ́ kọ́ṣẹ́ ni àbí ó ti kúrò skul tipẹ́. ó ti kúrò skul tipẹ́ ọpọlọ ẹ̀ ò gbé ìwé. wọ́n lọ́pọlọ rẹ̀ ò gbé ìwé ó lè kọ́ṣẹ́ orí kì í ṣọmọ kékeré ni. ó lè kọ́ṣẹ́ ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ já kó lórí ti ọmọ eléyìí mí ní ká kó lórí ẹni tí mo mí ní pé ẹ jẹ́ ká iṣẹ́ ló ń kọ́ ẹ jẹ́ ká focus lórí iṣẹ́ tó ń kọ́ ẹ má jẹ́ máa gba skul iṣẹ́ léra wọn so that time máa tó wa láti sọ̀rọ̀ so ṣé iṣẹ́ ló fẹ́ pàbí skul iṣẹ́ God bless you máa ń gbọ́ yín mà. ẹlẹ́ẹ̀kejì sà drinks yẹn dílà drinks yẹn èmi ò rò pé much gain wà ń bẹ̀ torí ẹyọ yẹn gain tún wà níbẹ̀. bẹ́ẹ̀ni hello sir hello ẹ káàárọ̀ orí ètò lẹ́wà ń gbọ́ yín sà. àmì Jésù dádì pápá àpàṣà torí àkókò. sá. kíní yẹn ń ṣe bákànbákà à ń gbọ́ yín dádì. nítorí máa mú wá everyday. ok tó máa mú wá everyday. ok ẹ jọ̀ọ́ yẹ máa fún wa ní kíni àǹtí Ronke lè ṣe àǹtí Ronke gbọ́ àwọn èèyàn ní production àwọn ní drinks yìí pé bó o ló wá fi fẹ́ jẹ́ báyìí hello yes sir olúwa ń ṣe pápá dádì torí àkókò. bẹ́ẹ̀ni ṣe suggestion tèmi ni pé kí wọ́n máa ta bí oúnjẹ tàbí food stuff. kọ́ máa ta oúnjẹ àbí food stuff. Amala sport gbé ojú àǹtí Ronke. hello sórí ètò lẹ́wà. èwo lẹ́yìn bricks kí ló tún wù yín láti tà. sórí ètò lẹ́wà yes sir sórí ètò lẹ́wà. yes sir yes sir yes sir yes sir. hello sórí ètò lẹ́wà. ẹnìkan ní wòlíì làwọn pé àwọn ti gbàdúrà sí i pé kọ́ máa ta àmàlà ìyá alámùlà. hello sir ó yá ẹ̀yin náà sọ̀rọ̀ kí lè fẹ́ máa tà. hello ma. sáwọn wá ní ká máa wò báyìí. jẹ́ kí ní sọ̀rọ̀ bọ̀ àǹtí. hello. we're not playing it. hello. yẹ orí ètò lẹ́wà. ó yá à ń gbọ́ yín mà. How old are you, aunty? 23 years. 23. Ọmọ yẹn ti pé 23 years. Ó bẹ́tà kó kọ́ṣẹ́. Tó bá kọ́ṣẹ́ náà yóò jẹ́ èèyàn. Iṣẹ́ ló ti ń kọ́ náà tẹ́lẹ̀. Ẹ ṣé mà. Aunty. Hello. No, orí ibi tá a wà rèé, Aunty Ronke. Intẹ́ máa tà food stuff nílẹ̀ máa tà. Oúnjẹ òkúta. Ṣé ẹ̀gbàgbé pẹ́yìn gẹ́ ti sọ pé oúnjẹ lẹ fẹ́ tà ní ìlú náà ẹ ti rí ṣọ́ọ̀bù ìntàfẹ́ máa pèsè ń sìn ni pé nǹkan báyìí la fẹ́ fi ran Àǹtí Ronke lọ́wọ́ tàbá ti wá ń sọ Àǹtí Ronke ṣe lákàntì now màmá náà rèé màmá ẹ súnmọ́ mi ẹ pẹ̀lẹ́ bó ló ń jẹnu màmá nulẹ̀ mo ń bọ̀ ṣe mọ̀ pé lẹ́yìn tá a fẹ́ ṣe lónìí ìsìn àwọn èèyàn fẹ́ gbìyànjú nínú àánú tọ́lọ́run fún oníkálùkù láti nípa ìrànlọ́wọ́ Ọlọ́run àtòrí òfin Ọlọ́run láti establish yín sódà kò ní jẹ́ pé ẹ mọ̀ ọwọ́ tí ò bá ṣiṣẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé yóò tọrọ ẹ lọ máa gbé mbẹ̀ yẹn ná so that tí àwọn èèyàn bá establish yín ẹ̀yin náà lè dúró gẹ́gẹ́ bí obìnrin láyé ara yín ẹ ní depend lórí anybody pé bóyá ọkùnrin kan ń bọ̀ bóyá ẹnìkan ó ṣe kinní kan so mo dẹ̀ gbàdúrà pé ohunkóhun tó bá ṣe fún yín Ọlọ́run yóò tì lẹ́yìn láti jẹ́ kí àánú kó ìdè fún yín lórúkọ Jésù. So ohun tá a fẹ́ ṣe báyìí ni pé oúnjẹ ni wọ́n máa tà ráìsì ẹ̀wà ẹ láìkì nǹkan tútù àbí nǹkan sísè.
nǹkan ṣíṣe ẹ like nǹkan ṣíṣe okay very good wọ́n láwọn like nǹkan ṣíṣe so nípa orí ọ̀fẹ́ Ọlọ́run èmi ò bá wá ní kẹ́ méjèèjì pọ̀ ẹ máa ta tútù lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa ta ṣíṣe lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa ta tútù lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa ta ṣíṣe lẹ́gbẹ̀ẹ́ kan so èmi ò ní sọ pé bóyá ní tí wọ́n fi ṣiṣẹ́ ni mi ní sọ pé èlò ni wọ́n fi ṣiṣẹ́ I won't ask that ní tí màá kàn sọ ni pé ohun tí a bá lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ láti àkáǹtì wọn ni màá pè màá dẹ̀ pé lẹ́nu ni I will not pin it today account foundation máa wà pinned nǹkan méjì la fẹ́ ṣe à ń sọ̀rọ̀ ayọ́kẹ́lẹ́ kéré fún màmá èyí tí a bá fẹ́ kó ṣeé ṣe ń bẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ìyẹn fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ dẹ̀ ń support every time tọ́lọ́run òjì oṣù yín tọ́lọ́run òjì orẹ̀ yín torí ẹ máa ráàánú gbà ó yá ẹ máa bá wa ka kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn kí ni àwọn èèyàn ń sọ nípa iṣẹ́ tó fẹ́ máa ṣe you want to give out something àǹtí Ronke ẹ̀yin ọ̀rọ̀ yín là ń sọ báyìí lọ́wọ́lọ́wọ́ torí ẹ̀yin lẹ dúró ti màmá ẹ̀yin lẹ gbé màmá wá sí Ìbàdàn ẹ̀yin gan lẹ ń la nǹkan yẹn kọjá ẹ̀yin lẹ ń ru màmá káàkiri ẹ̀yin lẹ ti màmá sí àánú ẹ̀yin lẹ gbé wọn débi màmá ò mọ bí ẹ̀yin lẹ gbé wọn débi ẹ̀yin lẹ ní ìyá mi ó yá járe Ìbàdàn ẹ̀dẹ̀ wá Ìbàdàn dẹ̀ gbé yín àbí ògbé yín ògo ni fún Kristi lókè ọ̀run so ẹja wa máa comment báyẹn ló sórí ètò lẹ́wà sà yes sir yes sir bẹ́ẹ̀ ni wọ́n ti rí shop full stop náà lè fẹ́ máa tà báyìí wọ́n ti rí shop already. Yes sir yes sir ọmọ wọn tó ga obìnrin ìyá àbí kọ́ jẹ́ kó lọ sí school. Yes sir. Okay sir yes sir yes sir yes sir ẹ ṣé sir ẹ ṣé daddy yes sir ẹni ìpè wọ́n ní ká jẹ́ kí àǹtí lọ school wá àǹtí wá dé kíní kíjẹ o just have a big lot mon don't be silly wá báyìí so àwọn èèyàn ń pè pé kí arábìnrin kó lọ sí school bẹ̀rẹ̀ díẹ̀ sẹ́gbẹ̀ màmá òun ni ọmọ ẹ̀gbọ́n àǹtí Ronke ọmọ òkú ọ̀run kí lórúkọ rẹ̀ Bọ́lá wọn ní kájọ lọ school ń gbọ́ Bọ́lá ṣówó ẹ̀ láti kàwé orí life ló wà àǹtí sọ̀rọ̀ iṣẹ́ ló wù mí àti kọ́ sọ̀rọ̀ sókè iṣẹ́ ló wù mí àti kọ́ iṣẹ́ ló wù ọ́ láti kọ́ ò fẹ́ kàwé kí ló dé tó fẹ́ kàwé. tí n bá lọ school adá mi pé wasting of money ló máa fẹ́ jẹ́ fún wọn. tó o bá lọ school adá mi pé wasting of money. bẹ́ẹ̀ni sir. àǹtí ti sọ̀rọ̀ ó ní tó ń bá lọ school ó ló máa dàbí wasting of money so ẹni tí ẹ sọ pé kó lọ school tó ní wasting of money so ẹ àbá jẹ́ kó kulẹ̀ kọ́ṣẹ́ iṣẹ́ wo ló ń kọ́ tailor ṣàmì pé wọ́n máa ń fi tipátipá mẹ́sìn lódò wọ́n kì í fi kíni àbí kó o ṣe wáyẹ́ẹ̀kì àbó ò fẹ́ kàwé rárá. Iṣẹ́ ló wù mí kọ́. Iṣẹ́ ló wù ẹ́ kọ́. Ọmọ tẹ́ ẹ ní kó lọ kàwé tó lóun ò kàwé tó bá dé skul kò ní kàwé ọ̀hún o. So ó ní sir please use okay ó dáa mo ti mọ tí màá ṣe mo ti mọ àwọn èèyàn ní kán lo àkáǹtì foundation no ó nídìí tí wọ́n fi lo àkáǹtì wọn tí wọ́n fi ṣàmì pé àkọlé báyìí a sì ra kíní báyìí for our own personal use àbí ṣàmì pé after today ọ̀pọ̀lọpọ̀ náà sì tún máa make donations a fẹ́ kó jẹ́ pé wọ́n á ní other things láti fi ṣe ẹ mọ̀ tán bá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ọmọ nǹkan wọ́n á ní other things láti fi ṣe iṣẹ́ táwa ń ṣe nínú foundation pọ̀ gan èrò mélòó ló wà ní chọ́ọ̀chì torí èrò mélòó ló wà ní chọ́ọ̀chì báyìí torí ìrànlọ́wọ́ 150 èèyàn 150 ló wà ní chọ́ọ̀chì báyìí torí ìrànlọ́wọ́ a ṣe program o
ìyẹn roughly 150 ló wà ní church báyìí torí help torí ìrànlọ́wọ́. So ẹja máa kọ́mẹ̀ntì ẹja máa pò wọlé kí lẹ fẹ́ ká ṣe báyìí. àǹtí ìgbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí tí ọkọ bá mi nìyẹn. tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ owó tó bá kù kán fi táwọn ọmọ wọn skul kán fi mú wọn dé skul náà. mo gbàgbọ́ nípa agbára Ọlọ́run pé nípa iṣẹ́ tán bá ń ṣe wọ́n á máa sanwó skul àwọn ọmọ yẹn lọ. ẹgbẹ́ wa kí lẹ́ni yẹn ń sọ. ó ní kán má ta owó jẹ. ó dẹ̀ gbọ́ ṣẹlẹ̀ wọ́n ní kẹ́ ṣe estimate ibo lẹ ti ń pè mà. ok kí wọ́n ṣe estimate tí wọ́n bá fẹ́. ok mà ok mà ok amen amen ẹ ṣe mà ṣe ẹ ti calculate ti ṣe ẹ lè sọ kí lẹ fẹ́. Let her follow her mind. Wọ́n ti ní kókó ṣe wọ́. Mo ti ń ka kọ́mẹ́ǹtì báyìí o. Kọ́mẹ́ǹtì mò ń kà lọ́wọ́ yìí. Yàrá òfin ṣe lọ. Okay, that okay. Okay, ẹjọ́ ń bẹ̀ yẹn. Hello. Ibo lẹ ti ń pè à ń gbọ́ yín mà. À ń gbọ́ yín mà. Hello. Ẹ máa wojú. Ẹ ká sọ mà. Yes ma. Yes ma. Yes ma. Nǹkan tẹ́ wà lórí online mo fẹ́ dá sí. Yes ma. Èmi ò bá suggest since tó yẹ pé àǹtí Ronke ti rí shop síbàdàn. Bẹ́ẹ̀ni. Since ọdẹ ni pé wọ́n mọ̀ nípa oúnjẹ. Bẹ́ẹ̀ni. Ó easy fún wọn láti rí àwọn èèyàn tó máa ràn wọ́n lọ́wọ́ nínú ṣọ́ọ̀bù níbàdàn. Bẹ́ẹ̀ni. Kọ́ máa dúró sínú ọjà. Ọlọ́run ní jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ni. So then bó ṣe ń ta oníṣíṣe yẹn náà, wọ́n máa ta tútù mọ́. Wọ́n bá ṣe ń ta sísè kẹ́ máa ta tútù mọ́. Kọ́ dẹ̀ mú àwọn dírínkì yẹn mọ́. Torí wọ́n sọ̀rọ̀ from experience nǹkan téèyàn ti ṣe rí. Ó ti yé síbi tó jẹ́ ti kùtà. Then ọmọ tó lóun fẹ́ lọ sí skul yẹn, ìzètí tó lè máa lọ kọ́ṣẹ́. Ó ti bẹ̀rẹ̀ ṣe ikọ́ náà kó tún bẹ̀rẹ̀ ńbàdàn náà ni. Yes ma. Yes ma. Then kó make sure ó ní WAEC record dání. Tó ti gbọ́ báwọn. Bí láti ṣe ń lọ sí kò sí èèyàn tí ò ní ìwé kíkà. Bẹ́ẹ̀ ni o kò sí o. Ẹ ṣé ma. Ẹ ṣé mọ́mí. God bless you ma. Account number àti Ronke sí orí ètò. Òun náà la fẹ́ pè báyìí. God bless you ma. Ẹ ṣé ma. Àwọn náà máa gbọ́ ma. Yes ma. Hello ma. Ẹ já gbé kọ̀ọ̀kan yìí kí náà sọ. Ẹ máa bá wọn sọ̀rọ̀. Hello. À ń gbọ́ yín sà. Kó kọ́ṣẹ́ àbí ẹ ṣé mà. Kó kọ́ṣẹ́. Ẹ ṣé mà. Yes ma. Gbogbo wa ò lè ráyè pò wọlé tán. Ẹ ṣé mọ́mì. Tó ti ń kọ́ṣẹ́. Okay ma. Yes ma. Decision wọn ẹ̀gbọ́n àǹtí Ronke ẹ ṣé mọ́mì God bless you ma. àǹtí Ronke kí ni decision yín ó yẹ sọ decision yín a fẹ́ pe àkáǹtì yín síta. Decision mi náà ni oúnjẹ títà àti foodstuff tán ní kí n máa tà mọ́ yẹn ó wà òkè. Oúnjẹ títà àti foodstuff tán ní kí n máa tà mọ́ yẹn ó wà òkè. Títí ọmọ tí wọ́n ń sọ pé kó kàwé mo sọ́rí gan ojú ẹ̀ ti open kọjá pé kó kàwé. Tá a bá gẹ́gẹ́ bó ṣe sọ olúwa ti ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹnu ẹ̀ ló fi sọ̀rọ̀ pé ó mà dàbẹ́ nípa àwọn waste owó ni torí ó ti ń kọ́ṣẹ́ over 2.5 years tó ti ń kọ́ṣẹ́. So ó provide iṣẹ́ yẹn ẹni tí ò lè dá orúkọ ẹ̀ kọ́ ò lè dá orúkọ ara ẹ̀. Ògo ni fún Kristi lókè ọ̀run. Ẹ má jẹ́ á máa gba ọ̀rọ̀ ọmọ kàwé àbókọ́ṣẹ́ bíi ìgbà ọtí. Follow your mind lóyìnbó sọ. Ọmọ ní iṣẹ́ lòun fẹ́ kọ́ ẹjọ́ kọ́ṣẹ́. àǹtí Ronke ní oúnjẹ náà fẹ́ tà wọ́n máa ta lóṣù wọn máa ta sí i. Mo fẹ́ pe àkáǹtì nọ́mbà wọn báyìí ẹ lè máa pè wọlé pé òkè ẹ ti sẹ́ǹdì nǹkan báyìí sí wọn ẹ ti sẹ́ǹdì nǹkan báyìí sí wọn. A dẹ̀ máa pin àkáǹtì nọ́mbà foundation fún donation màmá fún ayọ́kẹ́lẹ́ tá a fẹ́ rà fún ẹ bá ń pọ́ mọ́ ẹlẹ́mọ́lẹ́nu mọ́
ìntàbá donate fún màmá a máa jẹ́ ká mọ̀ lẹ́nu pé iye báyìí ti wà lẹ̀ torí lágbára Ọlọ́run màmá nílò ohun tí wọ́n mọ̀ ní káàkiri kílẹ̀ fi máa ń gbé wọn láti kílẹ̀ fi máa ń gbé wọn church bus náà fi máa ń gbé wọn so bẹ́ẹ̀ tí mọ́tò bá ti wà fún màmá wọ́n máa ráyè gbọ́n lọ sí hospital torí láti ìgbà tí a ti sílé yìí ṣé màmá ti dé hospital. Ara màmá ò tí ì dé hospital. Wọn ò tí ì dé hospital. Màmá ò tí ì dé hospital why gbogbo nǹkan ti ṣe díẹ̀ báyìí so tí ayọ́kẹ́lẹ́ kéré kan máa wà wọ́n ráyè máa gbọ́n lọ. Àǹtí Ronke àwọn èèyàn fẹ́ support yín gbogbo èèyàn ẹ mú báírò àti tẹ máa ń kọ sí kí láì fi support àǹtí yìí Adérónkẹ́ ọmọ màmá Ìbejì Olúwadùnmínínú ó yá ẹ máa pe àkáǹtì yín. 02. Àkáǹtì àǹtí Ronke ní 02 17 17 05 05 91 91 11. 11 mọ̀ ń bọ̀ ẹ̀mẹ́ta la máa pè GT àbí GT kí lórúkọ tó wà ń bẹ̀. Adérónkẹ́ Adékúnlé. Adérónkẹ́ Adékúnlé a fẹ́ pè lẹ́ẹ̀kan sí ẹgbọ́n tí mo láṣẹ donation tó fẹ́ máa lọ sọ́dọ̀ àǹtí Ronke lórí ọjà tán fẹ́ bẹ̀rẹ̀ àti lórí àwọn ọmọ yẹn èyí tó bá kù nínú tán donate fún wọn káwọn ọmọ yẹn lè wọ school èyí tó fẹ́ kọ́ṣẹ́ mo gba Ọlọ́run gbọ́ mo gbàgbọ́ pé mo gba Ọlọ́run gbọ́ pé yóò tún gbọ̀n lẹ̀ wọ́n ráyè tajà wọ́n ráyè lo ayé wọn wọ́n bẹ̀rẹ̀ nǹkan gidi àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí ètò wọn fẹ́ fi school wọ́n fi school àwọn fẹ́ fi síbi ìkọ́ṣẹ́ wọ́n fi ibi ìkọ́ṣẹ́ ẹ pé àkáǹtì yẹn lẹ́ẹ̀kan sí ó yá. 02. ẹ máa gbọ́ 02 17 05 05 91 11 again 02 17 05 05 91 11 GT Bank. Adérónkẹ́ Adékúnlé. Okay, bóyá yín kan dẹ̀ wò pé okay daddy foundation láàrán sí wọn fine. Wọ́n kẹ́ lo account number yín wọ́n kẹ́ dẹ̀ pin account number wọn náà. Ẹni tó ń kọ́mẹ̀ntì mọ́ kọ́mẹ̀ntì irú tó kọ́mẹ̀ntì ń bì mọ́ mi kì í sọ̀tẹ̀yàn mi ì sọ̀tẹ̀yàn bẹ̀tì fún tó kọ yìí má jẹ́ yín sọ̀tì Ronke is a scam go and look for job please wo àwọn èèyàn apanupọ̀ ń sìn wọ́n á dẹ̀ sọ tí ò dá please lórí péjì wa àfẹ́ kọ́mẹ̀ntì tí o ṣe please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run this is a foundation kẹ́ni ẹ lọ delete please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó ń gbé pẹ̀lú wọn ẹ ń gbọ́ ṣé kò gbé pẹ̀lú yín tẹ́lẹ̀ ni ó ń gbé pẹ̀lú wa ó ń gbé pẹ̀lú wọn ó ń gbé pẹ̀lú wọn listen kíní ìpín sí méjì àwọn kan nílò àkáǹtì àǹtí Ronke wọ́n nílò ẹ̀ and kéde nìdí lẹ́yìn ọjà tó fẹ́ bẹ̀rẹ̀ yìí náà ṣe ń pa àwa busy màmá ọjọ́ wo mo ti débí last. àfi tá a bá pàdé church. àfi tá a bá pàdé church àǹtí Ronke ọjọ́ wo mo ti débí last. ọjọ́ tẹ́ ti sílé ni mo ti débí last kí ló fà á. ẹ busy ní church. gbogbo ìgbà kan ni màmá wá bí wá gbóúnjẹ fún màmá ìntàbá fún àǹtí Ronke wọ́n máa lè máa ṣe bóyá ẹ̀kan lóṣù mẹ́ta la tó fẹ́ wá wò wọ́n àtúnwá wò wọ́n ìdí nìyẹn tí mo ṣe gbọ́dọ̀ pé please àti pé ọmọ pọ̀ lọ́dọ̀ wọn ọmọ mẹ́rin màmá àǹtí Ronke pẹ̀lú ọmọ mẹ́rin ẹ wá sọ́dọ̀ mọ́mì ẹ jáwọn ìrí yín ẹ máa rà àánú gbà ìdí nìyẹn tí mo fi ń pe ó yá ẹ tún bá mi pe tàǹtí Ronke lẹ́ẹ̀kan sí i ẹ bá mi pè ó yá ẹ bá mi pè 02 máa gbọ́ o tó o bá ti gbọ́ àkáǹtì yẹn lẹ́nu mi ọ̀pọ̀ àwọn èèyàn ti ń drop àkáǹtì níta máa ń sá fún online nìyẹn níta máa ń sá fún nìyẹn mi kì í láì kákáǹtì pé méjì ẹ̀pọ̀ ẹlòmíì ti ń drop àkáǹtì gbọ́ lẹ́nu mi dáadáa please hear it from my mouth that is why ọlọ́ngbọ́ àti àkáǹtì méjì rí ṣáṣe rí àti ìpè àkáǹtì méjì rí ní orí live ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ yìí ló fẹ́ mú ká pé kí ló ń ṣe ni pé màmá rèé ọmọ wọn rèé focus then àwọn ọmọ mẹ́rin so in this case wọ́n nílò ìrànlọ́wọ́ most times láti dìde padà ìdí nìyẹn kì í dẹ̀ ṣe ògbà ni màá wá bí ìtabágẹ́dà fún ọ lé ìtabá ti kó fún ọ
bẹ́ẹ̀ la ó tún yàrá tó kó fún ẹ gbogbo nǹkan yòókù táwọn èèyàn bá tún sẹ́ndì èrò pọ̀ ní chọ́ọ̀chì iṣẹ́ àánú làwọn wá ṣe láyé lẹ́nu àná a ṣe transfer worth 3 million ní ẹnu àná tá a jókòó táìmù mo dé church láàárọ̀ tó 9 táìmù mo dìde lórí counseling after 3 táìmù olè dé prophet 3 eléyìí àìsàn internet sọ́rí eléyìí wọ́n ti lé mi kúrò lé gbogbo ẹ̀kọ́ là ń gbé sórí live sáà ìta ń ṣe ní kọ̀kọ̀ ó dún tá ń gbé wá sí live lọ. What we are doing secretly is far above what we are seeing online. Ó jù yẹn lọ mí ìdẹ́lẹ́ dúró lórí ẹnìkan ọlọ́run rán wa sẹ́nìkan ó rán wa sẹ́rò tó pọ̀ please ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ẹ lè ṣe sí àǹtí Ronke direct I believe kan máa lò wisely fóònù tẹ́ fi ń gbà láti dà àwọn yóò ti máa sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ó ti ẹ máa wo kò sí títàn ó yẹ ẹ wò títàn ẹ kàn máa mọ́nítọ̀ díẹ̀díẹ̀ pé wọ́n ṣe o ẹ máa mọ́nítọ̀ àwọn èèyàn pa wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ yẹn ó yẹ pàkáǹtì ńlẹ̀ kan sí i. 02. kán tó pè máa gbọ́ tó bá ti gbọ́ lẹ́nu wọn tó gbọ́ lẹ́nu mi má kọ́ ọ lẹ́ o àwọn scam pọ̀ lọ́nláìn o ẹgbọ́n tá a fẹ́ pè kẹ́ tó kọ sílẹ̀ o please ẹgbọ́n ó yá. 02. 0 kìíní. 02 17 05 9111 GT Bank Adérónkẹ́ Adékúnlé. Ó dà gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí Rakan Foundation náà tẹ́ bá ti fẹ́ fún wọn ní nǹkan ó yẹ máa comment ẹ máa comment ó yá Rakan Foundation náà wà online ẹ dẹ̀ ti gbọ́ tiwọn náà àǹtí Ronke ẹ pé tí ń lẹ̀kan sí ẹ kàn ṣáà gbọ́ listen to our account ẹ dẹ̀ pé nọ́mbà yín náà ẹ pa account number kan ẹ pé nọ́mbà yín ó yá. 02 17 05 9111 GT Bank Adérónkẹ́ Adékúnlé. Phone number mi 090 20 39 18 85. Phone number mi 090 20 39 18 85. Ó dà ẹ̀yin tẹ́ ń sọ pé àkáǹtì wa ní ká lò ẹ ti mọ̀ ó ti wà pinned ṣó ti wà pinned ẹ̀yin tẹ́ ń sọ pé Rakan Foundation náà ni ó yá níta bá fẹ́ ṣe ẹlẹ́jà máa sọ òun náà ni òun náà ló ti wà online yìí Rakan Foundation bá ṣe máa ń lò ó nírọ̀lẹ́ yìí wọ́n ní ká kó machine ìránṣọ méjì fún àwọn èèyàn kan wọ́n ní ká ra freezer àti generator ká dẹ̀ báyìí ní rent ṣọ́ọ̀bù ká dẹ̀ lóòdù ọjà sínú ẹ̀ náà ìrọ̀lẹ́ yìí náà ni wọ́n ní ká ra fóònù 10 fáwọn arúgbó 10 ìrọ̀lẹ́ yìí náà ni láago 5 a máa wà live àwọn èèyàn ti kú ṣọ́ọ̀ṣì ẹ̀rí pọ̀ a máa rà àánú gbà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe léyìí ẹ̀ ní mọ̀ bànújẹ́ o ẹ ṣe God bless you ẹ̀yin tẹ́ fẹ́ ṣe náà ó yẹ máa mi wò ẹ máa bá mi wo táwọn èèyàn bá ń ṣe kò tí ì pin ẹjẹ ń pin ẹ ẹ̀yin èèyàn wa tẹ́ ń sọ yé mi ò jiyàn I'm not doubting pé ṣe tú àkáǹtì yẹn mo understand mo kàn fẹ́ kó jẹ́ pé ṣẹ̀mọ̀ some other time tó bá tẹ̀ máa ṣe nǹkan sí wọn wà á kàn ṣe é sí wọn direct so ntẹ́mi kan wò ní ẹbẹ̀ bó bá jẹ́ báyẹn náà ògo ni fọ́nà lókè ọ̀run ẹ ti mọ̀ pé bá a ṣe máa ń ṣe náà ní ẹ bá ti fi nǹkan ránṣẹ́ á ṣe fẹ́ntẹ́ ní ẹ bá wá ṣe fún ó yá àtẹ̀yìntẹ́ pẹ́ máa sẹ́ǹdẹ̀ lọ́la àtẹ̀yìntẹ́ máa sẹ́ǹdẹ̀ lénìí ẹ jáwo kí la fẹ́ gádà fún àǹtí Ronke ẹ jáwo àti pin ti foundation ó yá àti pin ti foundation God bless you ẹ máa rà àánú gbà àǹtí ìfẹ́ ta ọjà ó yá àti pin ẹ God bless you ẹ ṣé I really appreciate you thank you for the trust ẹ ṣé fún ìfẹ́tẹ́nítì foundation ẹ ṣé o ẹnìkan sẹ́ndì 700,000 ní ìjẹta ẹni ká pé fún gbogbo àwọn tí ọmọ wọn jẹ́wọ́ school àti bẹ̀rẹ̀ sí ní pin lánàá roughly 3 million ní àná ní church níwájú ẹni tó dá mi roughly 3 million eléyìí 50,000 ní ẹ̀rí tàdẹ̀rí tó dájú ni tó ń ṣe wọ́n ni obìnrin kan tiẹ̀ fẹ́ kú lẹ̀ ṣọ́ọ̀ṣì lánàá ògo ni fún Kristi lókè ọ̀run so a ti wà ń bẹ̀ ó ti wà ń bẹ̀ ó yẹ já máa kọ́mẹ̀ntì ẹ máa bá mi wò ẹ jọ máa monitor fún yẹn yes torí mo fẹ́ kó jẹ́ pé lẹ́nìí kí àǹtí Ronke kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n lọ sí ọjà tá bá ti contribute fún wọn tán kí wọ́n jáde sọ́jà kí
kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ra àwọn nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní tà ẹ ra ànúgbà àti Ronke ó yá àwọn èèyàn yín ni èèyàn mi ni wọ́n èèyàn yín náà ni wọ́n èèyàn gbogbo ayé ni wọ́n ẹ rawọ́ ẹ̀bẹ̀ ẹnìkan jọ pé Ọlọ́run ní ṣe wọ́n láwọn nìkan. God bless you. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tí ò sùn tí ò rẹ̀ ẹ ṣé o lórúkọ Jésù ẹ̀ ní dààmú o ìdààmú ò ní kángun ọ̀rọ̀ ti yín náà o ẹ ṣé o ẹ bá mi gbé láti ilẹ̀ ẹ jẹ́ kó jẹ́ èmi nìkan ẹ ní nìkan ṣayé láéláé lórúkọ Jésù gbogbo ibi tí ẹ retí àánú sí tẹ ò retí àánú sí àánú ó dìde fún yín níbi táyé ti lérò pé ó tán ọ̀run á bá mi dìde fún yín o ọ̀run á jẹ́wọ́ pọ́kù fún yín ẹ ṣé mo dúpẹ́ o thank you very much kò ní sú yín kò ní rẹ̀ yín ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣé níbi tẹ́ ẹ gbé dé Ọlọ́run á ṣe yín láláṣeyọrí torí aláṣeyọrí ni yín láti ilẹ̀ Ọlọ́run á ṣe yín láláṣeyọrí ẹ ṣàánú mi ẹ bá mi gbé e parí. àwọn kan ní ṣèbára mọ́rúwá fún wọn á ti sọ mọ́rọ̀ mọ́rúwá ti wà ń bàdàn kódà tábà ti ń ṣe láìfù nírọ̀lẹ́ ní chọ́ọ̀chì ẹ rí mọ́rúwá yẹn tv online abẹ́ ṣe láìfù ní 5 nírọ̀lẹ́ ẹ rí mọ́rúwá yẹn iwájú chọ́ọ̀chì ní páàkì sí wọ́n fẹ́ ní kẹ́nìkan máa wà bẹ̀tà àti ìrèyàn tá a máa gbé fún tí ó máa wà tó máa deliver wọ́n ní mọ́rúwá yẹn wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ síbẹ̀ ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé ibẹ̀ ni mọ́rúwá yẹn ti ń jayé iwájú chọ́ọ̀chì ló wà iwájú chọ́ọ̀chì ló wà ó yá kí la fẹ́ bá wọn ṣe ẹja máa àti tí akin tàti Ronke èmi mọ̀ gbogbo tó bá wọlé sọ́dọ̀ àti Ronke wọn ò jẹ́ kí n mọ̀ pé dádì nǹkan báyìí ti wọlé Ọlọ́run ẹnìkan sẹ́ndì owó kan sí yín náà ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi ẹ̀ẹ́dẹ̀ pé 50,000 bí ẹnìkan sẹ́ndì 50,000 sí wọn directly àti Ronke pé mi pé dádì ẹnìkan sẹ́ndì owó báyìí o mo ní ògo ni fún Kristi lókè ọ̀run ẹ fi ra nǹkan sílé ọjọ́ wo náà ni ṣé bóyá ẹni fẹ́ rògbà bí nǹkan bí iṣẹ́ ìmejì abẹ́ ìmẹ́ta àsẹ́ndì owó sí wọn lẹ́yìn ìgbà tá a sílé àwa náà ṣọwọ́ díẹ̀ sí wọn níwọ̀nba torí èrò pọ̀ mọ́mí wa dádì wa èrò pọ̀ sà kọ́lọ́ ń ṣàánú Nàìjíríà ibi Nàìjíríà dé dúró yìí Ọlọ́run nìkan ni ó ṣàánú wa àwọn èèyàn ti ń sẹ́ndì owó sí wọn 20,000 naira àti 20,000 kan bí báyìí wọ́n ti ń sẹ́ndì sí wọn tó ẹ pé àkáǹtì ẹ máa kọ́mẹ̀ntì ní tẹ́ bá ń ṣe ẹ máa kọ́mẹ̀ntì the Lord bless you ẹ máa rí àánú gbà orí yín ò ní gbàbọ̀dé o ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run ìdí tí mo fi ní kó jọ́dọ̀ wọn ni pé ṣe mọ̀ pé ọmọ pọ̀ lọ́dọ̀ wọn ṣe mọ̀ ẹlòmíà fẹ́ máa ṣe nǹkan kan lọ ẹlòmíà fẹ́ mọ́ ọmọ kan kò okay tó bá yẹ pé ẹ fẹ́ gbà káàtì wọn personally bóyá tó fẹ́ gbà personally you can chat me I will send it to you wọ́n tó fẹ́ gbà personally you can chat me I will send it to you gbogbo àpọ̀lá àwọn wá síbí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó tá a ti ràn lọ́wọ́ ó ti pẹ́ tá a ti dọ́dọ̀ èmi toró ti pẹ́ tá a ti iṣẹ́ ti pọ̀ kíní ẹ̀ ti pọ̀ gan lọ́rùn wa àdèlé para wa ìwọ̀nba tá a bá lè ṣe la máa ṣe ìwọ̀nba tá a bá lè ṣe la máa ṣe ó yá God bless you 10,000 God bless you ó yá a ti pé àkáǹtì àti Ronke Abiola Ogundare àbí tó ti lóhùn send 10K yẹn account foundation ló máa send sí ní God bless you you are blessed so màmá náà wà màmá ìjúwọ́ sáwọn èèyàn ṣẹ́nu yín ti ẹ̀dùn ẹ ṣeun o ṣẹ́nu yín dùn Olúwa wà pẹ̀lú yín o amen àánú Ọlọ́run Olúwa fi yín ká o amen Olúwa dúró pẹ̀lú yín o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o màmá ń dúpẹ́ o màmá ń dúpẹ́ pé wọ́n àṣẹ o màmá ń dúpẹ́ pé àṣẹ o màmá ń dúpẹ́ gan-an o màmá ń dúpẹ́ gan-an o màmá is appreciating God màmá ń dúpẹ́ gan-an o màmá ń dúpẹ́ gan-an ojú màmá fresh gbé sójú wọn ojú wọn fresh gan-an màmá tó fresh gan well done yes ó yá o ẹ máa kọ́mẹ̀ntì àti ìdàgbé ń pa mọ́tò màmá o táǹtì Ronke bá ń ṣiṣẹ́ ni mọ́tò máa dùn wà o tí wọ́n bá ṣiṣẹ́ mọ́tò gan jogodo sílé àbí tí mọ́tò bá nílò kan ṣe táyà tó máa nílò kan ra petrol táǹtì Ronke bá ń ṣiṣẹ́ àwọn amúnú òun á fi ra epo sí mọ́tò wọ́n á gbé màmá lọ hospital so àgbàgbé ń pa ká àwọn o mọ́mí Lillian Adéyẹmọ àgbàgbé nípa ẹ̀ God bless you a ní kí iṣẹ́ yẹn ló jẹ́ kókó màmá ti ní ṣọ́ọ̀bù ṣáàléwó ṣọ́ọ̀bù màmá ẹ bá wa ṣí kásáré lọ́bẹ̀ màmá ti níṣẹ́ màmá ń ṣiṣẹ́ ó wá da káǹtì náà ṣiṣẹ́ ó dára kí wọ́n ṣiṣẹ́ ó dáa kan iṣẹ́ àbí kí lẹ fẹ́ ká ṣe torí àwọn èèyàn mi lọ́nà ẹ mọ̀ pé tí máa fẹ́ ṣe I used to listen to you mo dẹ̀ máa ń fẹ́ràn ká gbọ́ tẹ́ ẹ bá sọ torí ẹ̀yin gangan ní foundation
I can't do without you. Irọ́ torí yín lọ́lọ́run ṣe dá wa. Torí wa lọ́lọ́run ṣe dá yín. Ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀. Ó dẹ̀ fi wá sẹ́gbẹ̀ẹ́ ara wa pé ká mọ̀ ràn wá lọ́wọ́. Ó fi wá sẹ́gbẹ̀ẹ́ ara wa pé nípa ohun tí Ọlọ́run fún ẹ̀yin kí ẹ máa fi gbé foundation lárugẹ. Oore tẹ́ ń ṣe ó ń lọ fáà gan. Àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ gan. No one is taking it for granted because kí èèyàn tó lè mú 1,000 péré lápò ààrẹ láti fún ọmọlàkejì iṣẹ́ ńlá ló ṣe. God bless you, we appreciate you. Ó yá o, a ṣì wà lórí ẹ̀, ó yá o, a ṣì wà lórí ẹ̀. You want to donate anything for her? Ó yá o. A fẹ́ donate fún wọn, ó yá. Ó yá ẹ mọ́ bá ń wò ó, ṣáwọn èèyàn comment. Mo ń ka comment náà bí báyìí. God bless you. Ó yá o, ó yá o, ó yá o. God bless you, God bless you. Kí wọ́n bẹ̀rẹ̀ ìṣìwọ̀nba iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ kí ìgbà wọn dẹ̀ mọ́ lọ sókè kí ayé wọn kó máa dára sí i káyé wọn kó máa dára. Kíní kan tí mo nífẹ̀ẹ́ àǹtí sí ni pé tẹ́ bá fún wọn lówó ní tẹ́ bá ní káwọn náà fi ṣe náà máa fi ṣe. Tẹ́ bá fún wọn lówó pé àǹtí owó ìrè ò lọ fi ṣe nǹkan báyìí wọn yìí ṣe nìkan tó ń fẹ́ nǹkan ayé tó ń irọ́ kálẹ̀ nìkan tí ò mọ tó ń ṣe ni yóò wọn tuntun gbá tẹ̀ lọ́pọ̀ nǹkan míì lọ bẹ̀tí wọ́n jẹ́ nìkan tó láfojúsùn wọ́n lè le díẹ̀ o torí wọ́n lè tíntín ní àwọn ọmọ líle wọ́n lè ṣùgbọ́n wọ́n ní focus wọ́n mọ tí wọ́n ń ṣe. Please help me support her. Ẹ jọ̀ọ́ help me support her. Kí wọ́n tẹ́ ń pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ tí má ti náwó sí kó náwó sí. Ìrọ̀rùn igi ó ní ìrọ̀rùn ẹyẹ. Ṣòwò ti yé wa? Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ màmá ìbejì ọmọ wọn ni ẹ bá wa ràn lọ́wọ́ kí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ inú iṣẹ́ wọn màmá ó mọ jẹ́ ń bẹ tẹ́ bá ràn wọ́n lọ màmá náà la ràn lọ́wọ́ torí wọn ò mọ gbóúnjẹ wálé màmá ó mọ jẹun. Ó ti tán ògo ni fún Kristi lókè ọ̀run ògo ni fún Kristi lókè ọ̀run. Ìrọ̀rùn ogi ìrọ̀rùn ẹgẹ. Wọ́n ti sọ ohun táwọn ṣe mọ́ mi àmọ́ ó Awódélé Adékùnbí àti Ronke ní àwọn fẹ́ gba ṣọ́ọ̀bù kọ́ dẹ̀ máa ta foodstuff kọ́ máa ta foodstuff náà fẹ́ máa tà nínú ṣọ́ọ̀bù wọn foodstuff náà fẹ́ máa tà nínú ṣọ́ọ̀bù wọn to the glory of God. Ẹ bá wa wò ó sáwọn èèyàn tó ń comment ẹ bá wa wò ó àwọn èèyàn sáà ń comment ní mọ́ anointing náà ni anointing flow náà already ẹ ṣeun gan mọ́ anointing náà àmì náà ni ẹ ṣe mama is looking beautiful àwa náà ti rí wọn àti sọ́lẹ̀ gan pé mama is looking fine ẹ ṣe gan God bless you ẹ ṣe gan God bless you God bless you. Àti àkáǹtì ọkẹ́ àkáǹtì foundation tẹ̀lé yá lò àti pin ẹ̀ náà ó yá àti pin ẹ̀ sódà ní tí àǹtí ń tá bá rí fún wọn ká lè kó fún wọn lénìí támádà ti dolé ìṣítí àrọ̀ lánàá ká tún kó jọ. If she start her own she will be leaving home which is not too good for mama. Tá má bẹ̀rẹ̀ ṣẹ́ wọn mọ̀ fi lélẹ̀ ṣé káǹtì ló gẹ́wà jókòó ní ilé ni wọn lè jókòó ní ilé she will do something. Ọwọ́ tó di èrè ṣó bẹ̀ ṣe she needs to do something she needs to start ẹnìkan ní tá má bẹ̀rẹ̀ tí wọ́n ń sìn àwọn máa kú òǹlé which is not good for mama. Àwọn ọmọ tí ó dúró ti màmá àwọn ọmọ yẹn ti wà ń bí wọ́n ti wà ń bí already ọmọ tó ń kọ́ṣẹ́ á dó tí wọ́n á lọ bí iṣẹ́ á ṣe so àwọn àǹtí Ronke nílò kọ́ bẹ̀rẹ̀ kankan and number 2 gan ni táwọn tó má dẹ̀ tún marry náà ń kọ́ torí wọ́n á sì padà marry lágbára Ọlọ́run. Please God bless you. Àǹtí Ronke ẹgbẹ́ wọn ní kẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ wọ́n ní kẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ aráàdì màmá náà wà. mi lè fi màmá sílẹ̀ láti lẹ̀ wá èmi àti màmá ò yára wa ọlọ́mọ ti fi kú yà wá báyìí mi lè fi sílẹ̀ kò sẹ́ni tí mo fẹ́ torí ẹ̀ mo ṣe sọ yí pé màá wá èèyàn tó máa bá wa ṣiṣẹ́ ẹni yẹn láàrin èmi àti ẹ̀ àwọn ọmọ bá ṣe máa ṣe a máa bá wa dúró ti màmá níwọ̀nba táwọn ọmọ bá fi lọ skul táwọn ọmọ náà máa fi dé lọ́sàn-án kò sí bí ó ṣe léwu lábẹ́ bó ṣe léwu kó rí tí bí skul ṣe bẹ̀rẹ̀ léwu kó pẹ́ tó títí 4 àwọn ọmọ adé wọn á join màmá bọ̀ láàrin aago 8 sí aago mélòó lèmi náà fẹ́ kúrò nílé mi ò lè máa jí kúrò nílé ẹni tó máa lọ kọ́ṣẹ́ náà kò lè máa jí kúrò nílé aráàndì màmá náà ni gbogbo wa ṣì wà so kò sí nǹkan tí ó fẹ́ gba àsìkò láti tọ́jú màmá lọ́wọ́ wa a wà pẹ̀lú màmá náà. Kán máa lo ṣọ́ọ̀bù màmá fọ̀ náà ṣọ́ọ̀bù màmá ti ẹjá lọ́wọ́ ṣọ́ọ̀bù màmá wọ́n ní bò ní kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù wọ́n ní aláǹfẹ́ rojú màmá dáadáa ẹ lọ́ bá wa sí ṣọ́ọ̀bù wọ́n ti ṣí sọ́jà wà ń bẹ̀rẹ̀ ẹjá sáré wo ṣọ́ọ̀bù màmá
ó lágbára o ẹ̀yin èèyàn wa díẹ̀ ó yá ṣọ́ọ̀bù màmá rè ṣọ́ọ̀bù màmá rè ṣọ́ọ̀bù màmá rè wọ́n ń ta ọjà yẹn wọ́n dẹ̀ ń rà míì wọ́n ń ta freezer wọn rèé ẹgbẹ́ síbẹ̀ freezer wọn rèé gbé síbi dàda freezer màmá rèé freezer wọn rèé ọjà wọn rèé wọ́n ń ta wọ́n dẹ̀ ń rà míì wẹ́rẹ́wẹ́rẹ́ ògo ni fún Kristi lókè ọ̀run ó yẹ máa bọ̀ tí ìbá yẹ pé mo wà nú àwẹ̀ ìní ní ìbàjẹ́ ṣe ń gọ́ọ̀mù ó yẹ máa bọ̀ lovers all over the world ẹ ṣé o tí ẹ̀gbẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́dún mẹ́rin gbogbo wájú sáré kí ẹ dúró ṣé wọn ní bá wa rí géètì yìí ni kò dá o láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ̀ tí rí géètì kò dá o ó yá máa bọ̀ tó ti gbé tán yóò bẹ̀ tán yányá ó yá máa bọ̀ màmá ẹ̀ pẹ̀lẹ́. Wọ́n lè máa lo ṣọ́ọ̀bù kan o. Màmá ní ogbójú wọn, màmá náà fẹ́ rí. Ó yá. Ẹ dákun o, ó yá ẹ jáde rẹ̀. Àwọn èèyàn ọmọ tí ẹ sọ̀rọ̀. Kí ó máa lo ṣọ́ọ̀bù ní ilé á lè mójútó màmá. Ṣọ́ọ̀bù yẹn ò fẹ́ tó nǹkan. À ń ka comment, ó yá kí la fẹ́ ẹ máa sọ̀rọ̀. Ronke needs to be in the city so that she can sell. Bẹ́ẹ̀ ni wọ́n ní láti wà ní city kan lè ta ọjà. Bí mo ṣe ń sọ ọmọ ẹgbẹ́ sí orúkọ ọmọ ẹgbẹ́ sójú máa padà. Ẹ já fọ̀rọ̀ fẹ́ǹsì lẹ́ báyìí náà. Ọ̀rọ̀ iṣẹ́ àti Ronke là ń sọ. Ẹ tún ti bọ́ ọ̀rọ̀ fẹ́ǹsì ẹ̀yin èèyàn wá yìí. Ọ̀rọ̀ fẹ́ǹsì làwọn èèyàn tó ń sọ pé fẹ́ǹsì yóò wọ́n ti ga. Ṣé mọ̀ pé màmá àtàwọn ọmọ wẹrẹ náà wà nílé? So fẹ́ǹsì ò lè ga jù bá ń lọ. Daddy, I like your clothes. Ìwọ Ọlọ́run. Let us stock ọjà àti Ronke sínú ṣọ́ọ̀bù màmá. Wọ́n ẹnìkan náà send 20,000 báyìí. Secondly, and 20 to support the foundation. Okay. Looking good. Okay, mama sure we know. Okay, fine. Ẹ ṣé o. Ṣọ́ọ̀bù yẹn kéré o náà là ń sọ. Bẹ́ẹ̀ gbé sójú màmá. Ṣọ́ọ̀bù yẹn kéré náà là ń sọ. Okay, ṣé ní ṣọ́ọ̀bù màmá ni? Ẹ dákun o. Ẹ dákun o, abẹ̀bẹ̀ yé. Ẹ dákun o, abẹ̀bẹ̀ yé. I'm happy for her. Please don't relent in helping her because it's not easy. Oh yeah, ó yá 2,000. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé 2K, ẹ ṣé o. Ẹnìkan náà ò tí di top fan. Ẹ máa di láìpẹ́ yìí. Facebook náà ní í ṣe yẹn. Kí wá nìkan fi mọ́rúwá ṣe báyìí? Mọ́rúwá wà nílẹ̀ báyìí, kò sẹ́ni tó fẹ́ máa wà mọ́rúwá. Wọn mọ mọ́rúwá wà. Mọ́rúwá yẹn wà ń bẹ̀, ó wà ní ìwà wọn pààkẹ̀ sí ibi ẹgbẹ́ church ní Mission House 5K. Wọ́n send 5K. Very good. Ẹ ṣé o 5,000. Ẹ ṣé o. Ẹ dákun ẹ bá wa dìde. Ẹ jọ̀ọ́ please. Ẹ bá wa dìde. For Sister Ronke. Okay, fine. Wọ́n ní ṣúrù ṣáwọ̀ láti Ronke fẹ́ ṣe. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ máa ta foodstuff àtóúnjẹ sísè. Foodstuff, oúnjẹ sísè. Foodstuff àtóúnjẹ sísè. Oh yeah, please. God bless you. Wíwá tí mo wá lénìí ni pé káàntì Ronke lè bẹ̀rẹ̀ ọjà. Wíwá tí mo wá lénìí nìyẹn. Kẹ́rí màmá káàntì Ronke bẹ̀rẹ̀ iṣẹ́. Wíwá tí mo wá lénìí nìyẹn. Kẹ́ lè bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ó máa dára kó jẹ́ pé
ṣé clothes mi lẹ like aṣọ mi lẹ like ó yá ẹ wá bá ń bọ̀ ìwọ tó ló like ó yá wá gbà mo ti ń bọ̀ fún ọ má bọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ like aṣọ mo ó yá wá gbà sásọ ló fẹ́ ó yá wá gbà àwọn èèyàn mi lásán ẹnìkan ti pè sorry daddy I feel like bringing you and your family to US ẹ ṣe o àwa o amen àwa o ẹ ṣe o a máa wá sí US o hello ẹ káàsán mà yes ma ẹ ṣé mà olúwa ẹ ṣé mà ẹ ra mà amen olúwa ń dúró tì wá mà. ṣé o. Ma hello focus à ń gbọ́ yín báyìí mà. káàdì Ronke fẹ́ kọ́ máa tajà nílé wọ́n lè mójútó màmá dáadáa màmá òun ṣe ni téèyàn lè fílẹ̀ bẹ́ẹ̀ yẹn máa lọ pẹ́pẹ́pẹ́pẹ́. àǹtí Ronke wọ́n ń bá yín wé ẹgbà. mà. kọ́wọ́ márúwá yẹn kọ́ gbé fẹ́yàn máa bá wọn ṣiṣẹ́ kọ́ máa jù bá wọ́n máa jọ ọmọ ti ṣọ́ọ̀bù nílé náà wọ́n á fi máa jẹun ṣebí kéèyàn ti jẹun náà sanwó ilé mọ́ta kọ́ mójútó màmá. mi ò kúrò nílé mà gbogbo nǹkan tí n bá gba ṣọ́ọ̀bù síta tí ọmọọṣẹ́ bá ti wà kò sí nǹkan tó ní kí má máa dá kan wálé. bẹ́ẹ̀ ni mà. yes ma mi náà lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ sí ṣọ́ọ̀bù mà mo máa gba àwọn ọmọọṣẹ́ náà máa gba àwọn ọmọọṣẹ́ tó máa bá mi ṣiṣẹ́ so màá máa wálé. yes ma. ó dà ẹ ṣé mọ́mì. amen yes ma gbé sójú màmá. ẹ ṣé mo dúpẹ́ o. yes ma ohun tó máa ṣẹlẹ̀ rèé ẹ mọ̀ tá a máa ṣe ní tá a máa ṣe ni pé ẹ jẹ́ kí n pe nọ́mbà àǹtí Ronke ẹ wá gbọ́ ẹjọ́ please no insult àmú ọkàn wáyé yìí. ẹjọ́ no insult please màá pe nọ́mbà àǹtí Ronke síta bóyá ẹ fẹ́ pè wọ́n ẹ lè pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ tẹ́ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ fún wọn ní nǹkan kan pé òkè àti bá yín sọ torí màmá tó sọ̀rọ̀ ń sìn a rí ọgbọ́n nínú ọ̀rọ̀ wọn a tún rí ọgbọ́n wọ́n tún sọ síbi kan mo tún wò bẹ́ẹ̀ wọ́n ní kán má kú lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kò sí ìkíní kan mo fẹ́ kẹ́ mọ̀ ní pé kò sí bóyá ṣe fẹ́ tó náà àǹtí Ronke ò lè wà nínú ilé títí láì why gbogbo abiyamọ ló ń pè fún wọn pé lọ́jọ́ kan kí wọ́n padà rì márì àǹtí Ronke ṣe ẹ fẹ́ rì márì ni. mo fẹ́ rì márì o. nítorí téèyàn bá lọ́kọ ló máa lálàjọsọ o. ẹ fẹ́ rì márì. bẹ́ẹ̀ ni sà. so a day is coming táǹtì kí ni ṣe ta ló lò mẹ́fẹ́ wọn. ọ̀gá mi. àbẹ́ ọ̀ ọ̀gá mi. God bless you jàre kí náà sọ hallelujah. There is a day is coming tí àǹtí máa marry she will remarry wọ́n máa she's gonna be happy again obìnrin ni wọ́n ẹ wò bọ́bá wà lọ́dọ̀ màmá tí wọ́n ń ta àjànú ṣọ́ọ̀bù wọn náà ọjọ́ kan wà tí wọ́n máa kúrò kì í ṣe ti kú kì í ṣe ti àrùn wọ́n máa kúrò ọ̀dà torí táìmù ti lọ àtẹ̀lé rí ọ̀rọ̀ mọ́tò màmá sọ mọ́lẹ̀ ní báyìí torí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé àǹtí Ronke fẹ́ máa tajà màmá rè àǹtí Ronke máa tajà àwọn ọmọ mẹ́rin wà nílẹ̀ ọmọ mẹ́ta jẹ́ tiwọn ìkan jẹ́ tọmọ ẹ̀gbọ́n wọn
ó dẹ̀ káwọn ọmọ yìí lọ school ẹ jọ nítorí Ọlọ́run tí yóò ní bàjẹ́ ra àánú gbà bá a ṣe máa ń bẹ̀ wá náà rí bá a ṣe máa ń sọ náà rí tá a fi máa ń dìde in fact mi ò tiẹ̀ ń sọ tó báyìí gan ṣùgbọ́n mo gbàgbọ́ pé wọn kálukú ń ro lọ sọ́tún wọ́n dẹ̀ ń ro lọ sọ́tún because kíní kan mo gbàgbọ́ kéèyàn tó lè fún ẹ̀ ní kọ́bọ̀ pé gbà ẹnìyàn ọ̀kọ́ rò náà pé kí lẹni ìfẹ́ kí ló fẹ́ fi ṣe kéèyàn tó fún yàn ẹni táwọn èèyàn ń rò lọ́wọ́ ẹ̀ ọkàn àwọn èèyàn ni mò ń sọ yìí ẹlòmíràn rò pé kí n tó send owó yìí ẹ jẹ́ àkọ́kọ́ finalize kí láti ìfẹ́ ṣe ibo ni ó ti ṣe bó ló ṣe fẹ́ ṣẹlẹ̀ now àǹtí Ronke rèé Ọlọ́run fún àwọn náà ní ọgbọ́n rẹ̀ máa pe nọ́mbà wọn jáde ń sìn ẹ pè wọ́n bẹ́ẹ̀ jọ nítorí Ọlọ́run no insult ẹ jọ kó ní kálukú náà rántí ẹ gbogbo wa là ń la nǹkan kọjá kí Ọlọ́run bá wọn kálukú yanjú ọ̀rọ̀ rẹ̀ ọpẹ́ kan ni mo fẹ́ dú lọ́wọ́ yín kéde lọ́pẹ́ yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a fi ti wá lẹ̀ a dẹ̀ ń gbọ́ tẹni ẹlẹ́ni ṣe bẹ́yìn lẹ gbọ́ ti léyìí oṣù kan a sì lálé mọ́lẹ̀ ó tiẹ̀ máa ń yà mí lẹ́nu pé a month oṣù kan 1 month wọ́n dẹ̀ la ilé mọ́lẹ̀ kì í ṣe wàsá eré kọ́ àwàdà kọ́ so máa pe nọ́mbà tí Ronke ń sìn bí a fẹ́ pè wọ́n á tiẹ̀ pè wọ́n ní ẹ dá kọ́ bò wọ́n ẹ dá mẹ́sẹ̀gì bò wọ́n ẹ pè wọ́n ókè àti Ronke kí ló fẹ́ ṣe báyìí mo jẹ́rìí wọn wọ́n á padà jẹ́ kí n mọ̀ àráyè sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ọjọ́ tá a bá ráyè sọ̀rọ̀ wọn á lẹ́kùn gbàdádì báyìí ni o àwọn èèyàn dẹ̀ ti ṣe báyìí so that a lè mọ bóyá tá a máa padà wá sí live láti lè mọ tá a máa conclude bẹ́ẹ̀ jọ́ nítorí Ọlọ́run ẹ bá mi dìde ìrànlọ́wọ́ fún wọn please wọ́n nílò láti ṣiṣẹ́ àwọn ọmọ wọn nílò láti lọ school ẹ jọ́ nítorí Ọlọ́run àti Ronke ẹ pè nọ́mbà yín nọ́mbà tẹ́ ẹ pè wọ́n sí ni ẹ sọ bẹ́ẹ̀. nọ́mbà tí ẹ lè pè mí sí 090 20 39 18 85 090 20 39 18 85 that is Airtel ọdún tó bá wá pé nọ́mbà yẹn tí ò bá lọ ẹ lè pé 081 37 88 2778 àwọn nọ́mbà mi lélẹ̀. ṣé ẹ ti gbọ́ nọ́mbà ẹni ń béèrè question kan ẹni ń béèrè àwọn kan ní kó má fi nọ́mbà ẹ̀ síta. kọ́ máa fi nọ́mbà wọn síta á fi nọ́mbà wọn ta kí ló dé tàbí níbi nọ́mbà wọn ta kí tiẹ̀ ní gan 2000 ti wọlé ẹ ṣe kí tiẹ̀ ní gan ta ló tún ní ká máa fi nọ́mbà wọn ta náà àní ká pè wọ́n ká ẹni ìbéèrè question kan ẹgbẹ́ question tí ẹni ìbéèrè dádì ẹ béèrè question yẹn lẹ́ẹ̀kan sí gbé súnmọ́ bí má wọrí. mo ní àǹtí Ronke tí ó fẹ́ bẹ̀rẹ̀ ọjà tó bá lọ sí ṣọ́ọ̀bù tọ́wọ́ ọmọ ẹ̀ náà tó lọ sí skul àtọmọ tó fẹ́ kọ́ṣẹ́ tó lọ lọ́bi iṣẹ́ ta ló máa kù pẹ̀lú màmá nílé ní during time tó lọ yẹn. dádì ẹ tún question yẹn béèrè kíní kan wọlé yẹ kí voice yẹn lò again lẹ́ẹ̀kan sísà. mo ní tí àǹtí Ronke bá lọ sí ṣọ́ọ̀bù tiwọn síbi ọjà wọn. táǹtì Ronke bá lọ sí ṣọ́ọ̀bù wọn níbi ọjà wọn. ibi ọjà wọn táwọn ọmọ ẹ náà lọ sí skul. táwọn ọmọ náà lọ sí skul. ọmọ tó gbọ́ bẹ́ẹ̀ ni ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ náà tó náà lọ́bi iṣẹ́. ok. ta ló máa wà ní ilé pẹ̀lú màmá ní during time tó gbọ́ wọn sí nílẹ̀. question tí dádì ń béèrè ni pé káàtì ẹ̀ sọ pé àǹtí Ronke bẹ̀rẹ̀ iṣẹ́ sí gbòòrò táwọn ọmọ náà lọ sí skul ọmọ tó ń kọ́ṣẹ́ náà tó náà lọ bí iṣẹ́ ẹni ń béèrè pé ta ló máa dúró ńlé pẹ̀lú màmá question ni wọ́n béèrè wọ́n judge wọ́n is a question àǹtí Ronke náà máa dáhùn bẹ̀tà bá ní ká wo àárín yẹn náà táǹtí Ronke bá wá marry táǹtí Ronke bá marry táwọn ọmọ yìí náà wá lọ school ta ní àwọn dúró ti màmá. speaker ẹ fẹ́ béèrè question kan dáàdi ẹ jẹ́ bọ̀ hello ó yá à ń gbọ́ question yín báyìí mọ́mì dáàdi ẹ dúró. èmi náà máa sọ̀kan mo fẹ́ káwọn èèyàn sọ̀kan dàǹdì Ronke wọn ìkọlù dúró sílé yẹn tó yẹn nothing ẹ jẹ́ ká wà considerate please let us help her. ṣọ́ọ̀bù màmá is not enough for her látọ́ láti fi bọ́ ìyá bọ́ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣáàlù máa wá online every time tí wọ́n fẹ́ lọ school kan tún wá ìgbà fẹ́ lọ school let her be independent too ẹ jọ́ ń torí tọ́ náà she too young wọ́n kọ́ lè yẹ ẹ̀kọ́ lè kọ́ dúró síbẹ̀ that place is quiet tó bá yẹ pé gbòòrò ní ìsìn is another thing
ẹjọ́ ẹ jẹ́ ká support wọn anigé nípa tí wọ́n wá kò ṣe mọ́ ọrọ̀ ẹjọ́ suggestion yìí fine a máa support wọn ní ọ̀bá tó ní kálukú agbálagbára ṣé wọ́n máa ẹ̀ sí nǹkan tó ní sí lè tà fún wọn ni tó bá yẹ pé wọn ò rí lò bóyá kò tà ṣe káwa abájọpẹ̀ support wọn náà ká lè support wọn. a fẹ́ tẹ̀ wọ́n fẹ́ ìkìlẹ̀ fẹ́ ṣe fún mọ́rúwá yẹn. a ti bá dádì sọ̀rọ̀ lórí ẹ̀ a jọ jíròrò lórí ẹ̀. wọ́n láwọn ti bá mi sọ̀rọ̀ pé a máa jíròrò lórí ẹ̀. ẹni kan ta mọ́rúwá wọ́n máa gbé fún wọn ni wọ́n fi ṣàánú wọn ni o lórí ẹ̀ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ ṣe mà. dádì question yín àǹtí Ronke ẹ dáhùn question tó béèrè yìí pé question ẹni béèrè pé tí tọ́n bá lọ bí iṣẹ́ táwọn ìjọba bá lọ bí iṣẹ́ táwọn ọmọ lọ skul tọ́mọ kọ̀ṣẹ́ lọ bí iṣẹ́ ta ní òdo ti màmá ẹ dáhùn láàrin àbọ̀ṣẹ́jú. ẹ ṣe adúpẹ́ sà torí ẹ̀ la ṣe sọ láti ilẹ̀ rí pé a fẹ́ gba ọmọ ọ̀dọ̀ mo wá fi gbogbo àkókò yìí sọ pé kì í ṣe dandan kọ́mọ ọ̀dọ̀ máa sùn tì wá tó bá jẹ́ èyí tó máa resume láago 8 àárọ̀ tá máa close tá bá ti dé lálẹ́ náà àmọ́ ẹ̀ ìyẹn á lè wà pẹ̀lú màmá láti máa bá màmá ṣeré jìgbà tá a máa fi wọlé lílọ táwa náà ń lọ kò ń ṣe àlọdòru àwọn náà máa ṣírò pé a fi màmá sílé mọ́. Yes sir. Ṣé ẹ ti gbọ́ ìdáhùn àǹtí Ronke? mo fẹ́ sọ fún ọ sà ọmọ tó fẹ́ gbà ayẹ ọ gbọ́dọ̀ jẹ́ ọmọ tó mọ ilé àtọ̀nù ẹ̀ torí pé ọ lè lọ tọ́ pé ọmọ kó màmá kó sá lọ. ṣé ẹgbọ́n tí wọ́n sọ wọ́n lọ́mọ tán máa gbà wọ́n ló gbọ́dọ̀ jọ ọmọ tán mọ̀ dáadáa pé àwọn àǹtí Ronke lè jáde àtàwọn ọmọ skul kan jáde kọ́ ọmọ tán gbà kódà ó lè máa fọyà létí bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ dáadáa mo ti rí dáadáa ó lè kó ìyàsá lọ wọ́n tún ní ṣọ́ọ̀bù so tẹ́rí ọ̀rọ̀ yìí á farabalẹ̀ yẹn ó ń kálukú ẹ lọ máa drop message WhatsApp ó mọ̀ ṣe pé nọ́mbà àǹtí Ronke lẹ́ẹ̀kan pé kí a gba nọ́mbà wọn káyìn náà pé wọ́n ibi tá a bá sọ lọ síta sọ́bọ̀ sí gbogbo ẹ̀yin náà ẹ máa bá drop voice note sí WhatsApp àbí message nọ́mbà foundation nọ́mbà tí a lè pè sí àbí WhatsApp ó ní 070 54900751 070 54900751 àǹtí Ronke ẹ pè nọ́mbà yín lẹ́ẹ̀kejì kẹ wá pè àkànnì nọ́mbà yín torí pé òní sóúnjẹ wà nílé oúnjẹ wà sóúnjẹ wà nílé sóúnjẹ ó tó jẹ yín fóṣù kan ó tó jẹ fóṣù kan ẹ dákun wọn nílò oúnjẹ nílé ara tí mò ń sọ náà nìyẹn so that wọn á lè máa get many things wẹ́ àmọ́ ara àánú gbà mo gbàgbọ́ pé àánú ti dọ́dọ̀ yín tí lè tẹ̀ fi lè dúró yòókù kéré lọ́dọ̀ Ọlọ́run olórí ló ti kúrò yìí kékeré ní tó kù ó yẹ pé nọ́mbà yín kẹ̀lẹ̀ pàká nọ́mbà yín náà. ẹ ṣé mo dúpẹ́ fóònù nọ́mbà mi 09020391885 again 09020391885 1885 bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kan sí i. ní bá wá pè yẹn tí ò bá lọ ẹ pé 081 nọ́mbà kan ni ẹ pè nọ́mbà kan just one number lẹ́ẹ̀kan sí 09020391885 1885 ṣé yóò máa lọ bẹ́ẹ̀ni fine ṣó wà ní WhatsApp fine ó yẹ pàká nọ́mbà yín. àká nọ́mbà 0217059111 GT Bank Adérónkẹ́ Adékúnlé 0217059111 GT Bank Adérónkẹ́ Adékúnlé. God bless you mama. ẹrẹ́rìn kẹ́ dúpẹ́ láwọn àwọn èèyàn fẹ́ rojú yín. mo dúpẹ́ o ẹ ṣé gan o Olúwa wà pẹ̀lú yín o ẹ ṣeun o ojú òní tì yín o àánú Ọlọ́run ọmọ bá ẹ gbé o Ọlọ́run yóò sì wọnú ayé yín orúkọ Jésù láìpẹ́ ẹ ṣé gan o mo dúpẹ́ o ẹ ṣé gan o ẹ ṣé o àwọn òṣèré yín ẹ kí wọn ẹ ṣé o ẹ kí àwọn èèyàn yín gbogbo ẹ̀yin ẹgbẹ́ òṣèré gbogbo yín ni mo kí o Ọlọ́run ó wà pẹ̀lú gbogbo wa o à ṣàṣeyẹ o àánú Ọlọ́run ó máa bá wa gbé o. wọ́n ní ẹ ṣe tampan ẹ ṣe ANTP ẹ sọ bẹ́ẹ̀ yẹn. irọ́ ni o èmi kí ni wọ́n ní mo ṣe yìí. wọ́n ní ẹ ṣe ANTP ẹ ṣe tampan. irọ́ ni. ẹ dúró lójú kan fóònù wà lójú ẹ dúró lójú kan ẹ má mi orí ẹ sọ síbi ìbò èwo lẹ ń ṣe ẹgbẹ́ wo lẹ ń ṣe. tampan ni mí. ẹ sọ kí gbogbo èèyàn gbọ́. tampan ni mí. tampan ni mí. tampan Ogun State. bẹ́ẹ̀ ni. ṣèbó Ogun State. lógùn State ni mo wà.
àti pé ibi gbogbo mo tiẹ̀ wà nítorí nísìnyí mo tún ti dé ti ilé mo tún ti di tẹ́lẹ̀ là ń sọ tẹ́lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni mo wà ní Ògùn nísìnyí mo wà o ẹ pè mí anywhere ni mo wà ẹ pè mí torí pé àgbàlagbà ni mí so wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ wọ́n pátápátá ńlá jọ wà pọ̀ jẹ́ bó ṣe jẹ́. Ṣé o àwọn ọmọ tó jẹ owó skul nìkan lẹ́ni ẹ sọ a lè ti bẹ̀rẹ̀ láti àná a tún máa ṣe díẹ̀ lónìí to the glory of God mọ̀mọ́ kan pè láti US wọ́n ní kàn ra chair àwọn chair kan báyìí 10 wọ́n ní kàn ra fún church ẹni ẹ ti gbé wa o ó dìrọ̀lẹ́ ẹ máa rí wa ní live to the glory of God ẹ ṣé o thank you for your support we never take it for granted ẹ ṣé nọ́mbà tẹ́ ó máa pè sí foundation number is 07054900751 lẹ́ẹ̀kan sí nọ́mbà foundation is 07054. ọlọ́run tó ṣe kí la wá gbé wá ṣé a wà sanwó wá lè Iyaibeji ni ó dáa a máa gbìyànjú kò sí torí èrò pọ̀ ṣọ́ọ̀ṣì mọ́mọ́ Ìbejì ní ẹ bá ń kó fún o mo máa sẹ́ndì 50,000 sí wọn kí a tó kó ń bíbáyìí foundation ló fún wọn èyí táwa ń dá fún wọn ọ̀tọ̀ ní o lábẹ́ orí ọ̀fẹ́ lábẹ́ gbogbo tó ní ká fi ṣàánú fáwọn èèyàn torí màmá yìí nílò ní tó pọ̀ so ká àwọn bí ó ṣe jẹ́ ọlọ́run ó ṣe ẹnìkan lè ní dádì àwa gbé mọ́tò fún Iyaibeji akànlọ́ wà wá lé ni àgbà ọlọ́run gbọ́ ọlọ́run tó ṣe ilé roughly 12 million plus gbogbo àtọ́jà àti ṣọ́ọ̀bù tó ṣe lé ìyá a lè mọ́ sọlódodo ọkọ̀ kékeré ẹja náwó sí màmá Olúwa kó wò yín sàn Olúwa kó dáwọ́ lé yín agbáyé sọ́lẹ̀ kó dín yín mú orí yín ò ní gbàbọ̀dé ẹni rí dààmú ẹni rí wàhálà wọn à ní kánjú pè mí nítorí yín èrò tọ́ta ń rò lórí yín kò ní ṣe ogun ògbódì ẹ̀mí pé kò ní jà yín gbogbo ayé yóò bá yíyọ lẹ́ẹ̀kan sí i ayọ̀ ti bẹ̀rẹ̀ nínú ilé kò ní tán ókè ẹ ti lẹ síkà mẹ́nu ọ̀nà jẹ́ n fi síkà yẹn gbàdúrà síkà yẹn wípé my year of good news ọdún ìròyìn ayọ̀ mi nínú ilé ìròyìn ayọ̀ nínú ilé ìròyìn ayọ̀ nínú ilé Iyaibeji ìròyìn ayọ̀ láyé àwọn ọmọ wọn ìròyìn ayọ̀ láyé àwọn ọmọ ọmọ ìròyìn ayọ̀ in the name of Jesus Jésù ló bá wa ẹ ṣe mọ̀mọ́ Ìbejì ẹja màmá dùn ní ẹ mẹ́ta pé Iyaibeji màmá dùn ní ẹ gbọ́wọ́ ìgbọ́hùn tí màmá ṣẹ gbọ́ ẹ má wọ̀ kọ́rí ibi tẹ́ bá da kọ́ọ̀dù ẹja mọ̀ táwọn náà bá gbàdé ẹja mọ̀ so lẹ́yìn òní a tún wá next week ẹja tún wá next week torí àti ìparí ọ̀rọ̀ yìí àti ìparí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù àti ìparí ọ̀rọ̀ ọjà ẹja tún wá next week ọjọ́ wo di next week kí lè ní ẹja wá Tuesday and born being Tuesday next week lágbára Ọlọ́run ẹ rí àwẹ̀.